ẹ káàbọ̀ padà sórí ètò Ìyèjì Òwúrọ̀ ìyẹn ti abala oge fashion. Àlejò mi ṣì wà níbàá wọn sì lọ sí ibì kankan. Arábìnrin Fadékẹ́mi aya Akíntúndé náà ni mo ṣì ń gbà ní àlejò. Wọ́n sọ̀rọ̀ fún mi, wọ́n bá mi sọ̀rọ̀, wọ́n bá yín sọ̀rọ̀ nípa oge ṣíṣe. Lẹ́ẹ̀kan ká tó lọ sókè lọ́hùn mo béèrè lọ́wọ́ yín. Mo ní wípé èékánná lóòótọ́ òun lẹ̀ ń sọ̀rọ̀ lẹ́nu. Ṣùgbọ́n nígbà tí ẹ máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ sọ̀rọ̀ pé ẹ̀ ń wé gèlè, ẹ̀ ń ṣe irun ojú, ẹ̀ ń kun powder, ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ń po cream kankan báyẹn. Wọ́n ní kí n béèrè pé ṣé ẹ lọ sí pé ẹ kọ́ gbogbo ìpapọ̀ ní àbí báwo gan-an ló ṣe bẹ̀rẹ̀? Ṣé mo sọ lẹ́ẹ̀kan pé nígbà tí mo kọ́ṣẹ́ tán lọ́dọ̀ ẹ̀gbọ́n mi, mo tẹ̀síwájú. Ṣùgbọ́n nígbà tí mo dé ibi tí mò ń lọ, ó rí pé àwọn tó tún wà ń bẹ̀ oríṣiríṣi nǹkan náà ń ṣe níbẹ̀, kì í ṣe èékánná nìkan. Wọ́n ń ṣe ọrùn, wọ́n ń ṣe pedicure, wọ́n ń ṣe makeup, they do everything oge níbẹ̀. But èékánná nìkan ni mo mọ̀, èékánná nìkan ni mo ń ṣe. Ṣùgbọ́n tó bá ti busy gan, tíṣẹ́ pọ̀ nílẹ̀, Kẹ́mi jọ sáré bá mi fọ irun fẹ́ni yìí àti mọ́ wọn. Kẹ́mi sáré bá mi róòdù rìn, sáré bá mi róòlẹ̀ àti mọ́ wọn, wọ́n bá wọn róòlẹ̀. Kẹ́mi wo skipper yìí bá sáré bá mi fix ẹ̀ kó bá mi fa ẹsẹ̀ ẹ̀yìn ẹ̀. Mo ń ṣe èèyàn kan ní ọwọ́ ń bẹ̀ yẹn, màá gbà á. Ẹbẹ̀ sí ní jí ọpọlọ ẹ̀ ń tíf. Báwo ló ṣe ń ṣe? Màá gbà á, màá ṣe. So many things like that. So nígbà tèmi fúnra mi wá bẹ̀rẹ̀ tí máa ṣe tí mo dé ẹ̀dá ara mi, èékánná yẹn ni mo fi bẹ̀rẹ̀ ní ṣọ́ọ̀bù mi. So tí àwọn kọ́sọ́mà bá ti dé, a fẹ́ ṣe nails, wọ́n ṣe nails, mo jẹ̀ fẹ́ fọ́ mo ṣe, I do it. But nígbà tí mo wá ń ṣe léra ní tí àwọn practice make perfect. So tí mo ń ṣe léra, mo di master in so many of those things. So makeup, tí a bá ti ń ṣiṣẹ́ fún wọn lọ́wọ́, mo dẹ̀ lọ pàtí o, ká ní mo rí ní makeup ní sí mi ṣe bí ìgbàdá ìṣojú mi. Owó tún rè o. Owó tún rè o. Owó tún rè o. Jẹ́ kí wọ́n lọ kọ́ kinní. Bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi máa ń ṣe kinní kan o. Mo máa ń wá ìmọ̀ ìmọ̀ tí mo bá rí pé olóòtú mi ó mọ̀ nǹkan dáadáa. Níbẹ̀ tí mi mọ̀ nǹkan kan, àtúmọ̀ yín dáadáa. Ẹ máa wá jí ọpọlọ. Ṣé ti rí ojú yìí? Ṣé ti rí ojú yìí? Mo ní láti farabalẹ̀ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ kí n gba nǹkan lọ́wọ́ yín. Nítorí pé mi ò mọ̀, ní tí mo wá mọ̀, ẹgbẹ́sẹ̀gbẹ́ ẹni pé ẹni ṣe àìtúnú o. Máa kọjú sí ẹni yẹn, àwọn òtún ṣe tí wọ́n rí pé tèmi ó tún ju tẹni yẹn lọ. Àmọ́ ìbá tẹ̀lé kankan mú bẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀tí kírìmù wa ń kọ́ sí mọ̀ káwọn tó máa ń po kírìmù ọ̀hún ó má dàbẹ́ nípa ẹni tó fẹ́ pupa tó lọ bọ́yọ̀ kan tó bá po àwọn bílíìṣì tá fi ń fọṣọ tó pò mọ́ kírìmù tí wọ́n fi ń ṣe gbákan tó faró sí tó fi kọ́hún sí kọ́hún bílálà lọ́ba gbé fún báwo máa fi di ọjọ́ kẹta gbogbo àwọn ti ṣe kíni ó ti ṣáṣe lóbó ni ṣé irú yẹn lẹ́yìn náà máa ń ṣe ní ẹ̀kọ́ ló pé àwọn àpà Nàìjíríà bí báwo lẹ ṣe ṣe fi po kírìmù. Rárá o jẹ́rí ọ̀rọ̀ cream mo máa ń ta cream mo dẹ̀ máa ń bá àwọn èèyàn mix ẹ̀. Ṣùgbọ́n cream tí mò ń tà, èmi ò ní bá yín bọ́ sí kọ̀rọ̀ máa pọ̀. Màá ní ra ilé, mo pọ̀ mọ́ra wọn, ó máa fún ní perfect combination. So ẹni tó bá fẹ́ kára òun máa jọ̀lọ̀, onírú cream tẹ̀ máa fún. Ẹni tó bá fẹ́ kára òun kó máa dán, onírú cream tẹ̀ máa fún. Ẹni tó bá fẹ́ tó dúdú bí èmi báyìí tó bá fẹ́ di jollof rice náà irú cream tẹ̀lé fún wa. Bẹ́ẹ̀ni. Àbẹ̀ni tó bá kò fẹ́ rárá bí ó dúdú bèbí ó kò fẹ́ rárá chocolate irú cream tẹ̀lé fún wa. Kò sọ wọ́n tẹ́gbẹ́ wá tí tọ́lọ́hún ò gbà káàlẹ́ wá tó. Ẹ ṣe arábìnrin Fadékẹ́mi in fact mo ń enjoy program yìí go fún ara mi ẹ̀yin tó wà lé ẹ̀ lè enjoy ẹ̀ tó mi. Mo dúpẹ́ sí gbogbo ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín òun náà ni ẹ̀ dáhùn. Ẹ ti sọ̀rọ̀ nípa èékánná, ẹ ti sọ̀rọ̀ nípa oge ṣíṣe orí irun kankan, ẹ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ní ìmọ̀ ṣẹ́rí gbogbo àwọn sáwọn alẹ́ tàn kọ́ṣẹ́ mú fẹ́kẹ́ mọ̀ pé ìforítì àti ìfaradà ó ṣe pàtàkì o. Ṣé rí tá bá sọ pé òkè ẹ̀gbọ́n mi ń ṣe nǹkan báyìí mi ní fojú sí wọ́n sọ pé òwò tá bá ń ṣe àbẹ́sìn tá bá ń ṣe tá bá ń lé ọmọdé díẹ̀ ó fẹ́ parun. Ṣé kí wàá sọ máa sọ̀rọ̀ wọn mẹ́nu bà ọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn tó yẹ kẹ́gbọ́n wọn sọ pé wo Fadékẹ́mi kúrò mẹ́yẹ nígbà tó ń ṣe bóyá ìlọ́kọ́ṣẹ́ yẹn ń bò mí àbí kó máa ṣe iṣẹ́ mi iṣẹ́ yẹn parun nìyẹn. Ṣùgbọ́n iṣẹ́ tí bàbá ẹ̀ bá ń ṣe alágbẹ̀dẹ ni ìwọ kàwé sí kó o dẹ̀ fi ojú sí ìyẹn ló máa jẹ́ kí n béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè. Àmọ́ abárí wọn lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n ti gbé láìnà nu èékánná sẹ́yìn báyìí
wọ́n á máa ru fẹ́ǹsì kiri ọ̀pọ̀lọpọ̀ ní wọn ò láǹfààní àti kàwé àdẹ̀wà lè sọ bóyá ẹ̀yìn náà ẹni tó bá kọ́ṣẹ́ náà ìwé náà ló kà àmọ́ ṣé ẹ lọ sí western school ilé ìwé èbó àwọn ìbò máa fọ̀rọ̀ ṣé ẹ lọ sí ilé ìwé èbó. bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ibi tẹ́ ẹ bá dé láàrin àti ibi tẹ́ ẹ fi gún sí ẹ bá mi ṣàlàyé fáwọn aráàlú. a bẹ̀rẹ̀ láti iléèwé Jẹ́lé-Òsínmi that is Primrose Private National Primary School. orúkọ yẹn máa kọ́ mi lẹ́nu. ní Abẹ́òkúta àtẹ̀síwájú lọ sí iléèwé girama ní Abẹ́òkúta. Abẹ́òkúta náà. yeah but just 1 year ni mo lò níbẹ̀ wọ́n á wá sí Èkó ń bí wá sí Tomia Community Secondary School. Tomia tó ṣe tán wọ́n á tẹ̀síwájú lọ sí Federal Polytechnic Ẹdẹ. Federal Polytechnic Ẹdẹ ẹ̀kọ́ kí lẹ́kọ́. accounting ni o. accounting ẹ̀mí ló fẹ́ ṣàgbá báǹkì lọ tẹ́fí ń bá wa dùbò. oge ṣe pàtàkì. oge ṣe pàtàkì àti pé obìnrin àlè ṣe ká má ṣègbè. ẹ ṣe gan ni báwo wá ni ẹ̀kọ́ ìwé tẹ́ ẹ kọ́ tí ó ṣe ran iṣẹ́ tẹ́ ẹ kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lómi máa ń ṣàlàyé fáwọn èèyàn wípé tí wọ́n bá ní ẹ̀kọ́ ìwé mọ iṣẹ́ tó bá bá nílé bóyá mọ́mí ẹ̀ tí lọ ó wà mọ bó ṣe ń gbé aṣọ tó bá lọ kàwé ó ní láti lọ ka nǹkan tí iṣẹ́ yẹn ń sọ nípa bóyá ọkọ mọ́mí ẹ̀ ń ṣe tí lọ wá fẹ́ lọ ka tailoring school no àmọ́ tó bá ka ìwé bóyá o ṣe political science o ṣe accounting o ṣe mass communication theatre arts or whatever ohun tó bá ṣe yẹn kò mátà ṣùgbọ́n ọpọlọ ìwé tó o ní western knowledge tó o ní yẹn ó máa help iṣẹ́ tí o bá nílé síbẹ̀ ló ṣe rí fún yín. iṣẹ́ tí mo ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí mo kọ́ ní school èmi kàn wò pé ọmọ tó bá ká ìwé bó ṣe máa gbé igbá ìkalẹ̀ ó yàtọ̀ sí ọmọ tí ò lọ sí ilé ìwé rárá.